ẹ jọ̀ọ́ ṣé pé àǹtí Iyabo àti Toyin Abraham ṣé pé wọ́n mú wa ṣeré ni? Hey, hey, ah, àwa di aláwàdà adìẹ tó ń san adìẹ mọ́dì. Gbogbo pé they were fighting. Toyin did a lot for her. They have been fighting. They don't talk to each other. Adabi ẹ ṣàmọ àǹtí wọn lókè lọ́hùn. Wọ́n ti yí gbogbo ẹ̀ pé Adabi ló ń ṣẹlẹ̀. Ọlọ́run ló ti mú wọn. Ṣùgbọ́n sọ pé Adabi ò ṣiṣẹ́ ni. Ẹ̀yin èèyàn. These people are literally, they were just work on finger brain. Do not bite the hand that fingers you. Work on finger brain wa ni ẹ̀yin èèyàn. Wọ́n kàn mú wa ṣeré. Wọ́n tún má Adabi ṣeré. Adabi did not even see that they were playing with us. Adabi mú sọ kinní kan náà. Mo ní ẹjọ́ o. Lizzy tó ń sọ pé òun ògùn ń ṣiṣẹ́, ògùn ń ṣe gbá, ògùn ń ṣàwo. Báwo ni ògùn tó sọ pé o fi ń bá tèèyàn jẹ́? Báwo ni ògùn yẹn ò ṣe rí pé tí ẹ̀ ń bàjẹ́? Ògùn tó sọ pé o fi ń bá tèèyàn jẹ́, báwo ló ṣe rí pé ògùn yẹn ó ń ba tiẹ̀ jẹ́? Ibi báyìí la wà. Mi ti ẹ̀ mọ̀. Ẹni wọn ò kíra wọn. Mo ń sọ ṣe rí àwọn nǹkan kan wà èmi ò rí ibi tọ́wọ́ ti kíra wọn. Èmi feel pé bóyá they've already greeted themselves. Wọ́n tẹ̀ ti máa mọ̀ torí they are too close for them to fight. In fact, they are going through the same thing for them not to know that àwọn fẹ́ fi ra wọn ṣẹ̀sín ni. I did that show nígbà yẹn. Gbogbo àwọn méjèèjì ti close ju pé kọ́ á máa jà publicly. Wọ́n fẹ́ fi ra wọn ṣẹ̀sín. I think these people are just using us to cash cruise. A rò pé àwa là ń fi wọ́n cash cruise. Àwọn ló ń fi wá cash cruise nsìn. They will tell us that, okay, you need something to say. Let us give them something to talk about. Let's give them something to talk about. To us, bóyá wọ́n mà ti bára wọn jà lórí TikTok. Wọ́n mà ń bá, I swear, lórí pé Toyin àti Iyabo. Toyin did a lot. Toyin is a nice person. Kíní kan, mo dẹ̀ ń sọ ọmọ ẹgbẹ́ yẹn. I don't really think pé they know exactly what they are doing. They know exactly. I love them like nǹkan tó ń pè ní celebrity nìyẹn. Using media for your own gain. Toyin ní fíìmù tó máa jáde. Iyabo ní fíìmù tó máa jáde. Premiere tó ń lọ yẹn, premiere Ọmọ́tárá ni, Ọmọ́tárá Johnson. So oníkálukú ní fíìmù tó máa jáde. Ẹ wo fíìmù Iyabo tó wà lórí YouTube yẹn. So they use that drama to Ọlọ́run, these people are mo gbé fún yín àǹtí Iyabo cheers. Ọlọ́run. Mo gbé fún yín. You know how to use the game. Ibi tí wèrè kan ti jókòó àtàwọn wèrè tó kó jọ tán ní ṣé ti rí àárín wọn ti dàrú ṣáwọn ò sọ bẹ́ẹ̀. Àǹtí ibo lẹ fẹ́ fojú sí sìn? Ṣáwọn ò sọ pé àárín wọn máa dàrú? Ṣáwọn ò sọ pé Iyabo kan use mo tún wo gbogbo story gan. Iyabo kan use lágbájá ni. Iyabo ò nífẹ̀ẹ́ anybody. Ó kàn fẹ́ lo ọmọ yẹn ni. Ó kàn lórí ọmọ yẹn ni. Kò sí ìtàn tí mi gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta lórí TikTok. Iyabo máa ń use and dump èèyàn ni. Iyabo ò rán ọmọ yẹn ṣẹ́. Ọmọ yẹn ló lẹ̀ mọ́ Iyabo. Àti fídíò tí àǹtí Iyabo wá ṣe. Àǹtí Iyabo tó wá fún wọn something to talk about. Pé kì í ṣe dandan kẹ́ ẹ pè mí láǹtì. Kì í ṣe dandan kẹ́ ẹ pè mí láǹtì o. Àwọn yẹn inú Lizzy àti dùn. Ọlọ́run ìtìjú lélẹ̀. Inú Lizzy àti dùn wọ́n ní òun ti sọ. Lọ́kàn Lizzy kán bójú ara wọn jẹ́ ń ta. Kán sọ̀rọ̀ síra wọn. Kí àárín wọn dàrú. Káwọn èèyàn lè sọ Lizzy how far. Did you see Queen Mother and Toyin? They were commenting under each other's post.
tó bá ń jà laughing emoji náà fi sunday post ara wọn. ṣé tó bá ń jà ṣé laughing emoji náà máa fi sunday post ara wọn. That is the kind of healthy friendship I want. Let them say whatever they want to say. Àwọn méjèèjì we know ourselves. Tó bá dojú ẹ̀ tí mo ń sọ kíní kan pé tí Queen Mother àti Toyin bá fẹ́ jà, they can easily call each other's number and bullshit themselves without us knowing. Why would they want to do that in public? You guys read meaning to anything. Tí Queen Mother bá blink jù, Adabi ló ń ṣiṣẹ́. Tó bá yaso, Adabi ló ń ṣiṣẹ́. Tó bá sneeze, bàbá Adabi nìyẹn. You were just waiting, looking for just something to hold and say that, okay, nǹkan tẹ́ predict ó ṣẹlẹ̀. These people are too mature. Ṣọlá pé ò mature ni. Ṣé mo kọ́ ọmọ kékeré tó rówó tó tètè rówó láàárọ̀ ọjọ́ ayé ẹ̀? That thinks the whole world revolves around her. Ṣọlá pé ò mature. Ọlọ́run, ṣé tó immature girl? Torí ẹ̀ ó ṣe ń constitute nuisance. Tí nuisance yẹn lójú ara ẹ̀ báyìí, ọmọdé sì lòun, àwọn èèyàn máa forgive wọn. She doesn't know that bóun ṣe ń ṣorí burúkú yẹn, life is passing on. Ṣọlá pé you will be 50 very soon. Wo mọ̀mọ́ ẹlẹ́sìn, mọ̀mọ́ yín, ìyá ọkọ ẹ, bẹ́ẹ̀ ni mọ̀mọ́ eléwé ń jẹwé. 65 ló dẹ̀ ń tẹ́ kiri. Mélòó gan ni mọ̀mọ́ gbá lọ́wọ́ ẹ̀? Ṣé tó bá 15 sìn, ṣé bó ṣe máa ṣorí burúkú káàkiri ni? O ti mọ̀ pé image ẹ ti dent. Ṣorí in this war, you have lost. Scrap ló kù fún ẹ sìn. Ògùn tó gbé dání gan kò ṣiṣẹ́. Torí ṣógun yẹn máa wù ẹ́. Ṣé tó bá gbé ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dání, ṣó yẹ kí ìjọba tó wá gba ilẹ̀ ọ̀gẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀? Ìwọ tó sọ pé gbogbo àwọn tó ń ralẹ̀ lọ́wọ́ ẹ̀ ó ti yẹ ìṣẹ̀dá wọn wò. Ṣó yẹ kí ìjọba tó wá yẹ ìṣẹ̀dá àti ẹ wò kán tó scam wọn náà? Ó lè gbé, ó lè gbà. You are waiting for the downfall of them. You are saying, ṣé ò sọ fún wọn? Má dúró ṣé ò tó ṣe ni Ṣọlá pé. Ṣé mi sọ fún yín? Ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ̀yin tẹ́ ẹ̀ tí rí nǹkan kan? Ṣọlá pé a ti rí mẹ́wàá ń sìn. How market? So these people are not even fighting. Ẹ máa mọ bó ṣe ń tweet. I wish I can do that. Ta ni mo lè lọ bá jà yẹn? So these people are not fighting. And see how they pull that crowd. Ọlọ́run, Queen Mother, Ọlọ́run, lọ́jọ́ kọjọ́ mo ṣe tí. See how they pull that crowd. They make sure you talk about them. Both different. When every publicity is good publicity. They are all, Toyin is doing they are all doing something right that moment. And they use the internet to pull the crowd quietly. Even Sholakwe did not see it coming. Even Sholakwe did not see it coming. Quietly. That is how to move. Ọlọ́run. That is how to move. Nílé ayé. To her now, she now, báwo ló ṣe ń ṣe? This is how they move. Everything surrounding her, we work in her favor, including you. Orí bó ṣe gbaṣẹ́, ó tún bá wọn ṣe polówó, ìwọ ló ṣe polówó return of arrange. Wàá tún lo ìṣẹ̀dá ẹ̀, wàá polówó by force, wàá ṣiṣẹ́ tó wàá ṣiṣẹ́ tó sanwó ẹ̀. They called the attention and they got it. Don't mess with Queen Mother. Don't ever mess with ọmọbìnrin. Ọmọ nǹkan tó ń ṣe o. Ṣọlápé is just ranting. She's just ranting. Queen Mother mọ nǹkan tó ń ṣe lórí internet.
At least out of the two of you, we can say that this woman is. And she came out and she said, my name is Alice Ojo Iyabo Fetuga. I did not want anybody to include auntie. Ìyá mi ò fi auntie sí. Hey, internet gbà náà jẹ. Toyin ló ń bá wí. Ṣé wọ́n ti sọ pé wọ́n máa jà? Adabi tí ń ṣiṣẹ́. Kíní kan tí ń ṣiṣẹ́. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀. Even Adabi did not see it coming. That's one thing I like about Iyabo. She understands the assignment. It's not by ariwo. It's not like Goma Shogun Kirio. She already pay. Can you operate in this, in this modern society? Can you operate? Can you use the resources, Tony, that if you pull kini to your side? Pẹ̀lú bó ṣe ta California tó, ṣe bó jẹ̀bi bọ̀m̀bẹ́. Because you are using the wrong tool for the wrong game. You are focused on something else while trying to do something else. You want to sell a land. Do you have to drag somebody to sell a land? Or that you ta? No man look banjo lórí. Oh, later. Pẹ̀lú discount. Tale, discount. Otasho, discount. Every week you need discount. Kí ló dé? O dẹ̀ ń ṣe show, ń ṣe fi ṣe kíní. O ń ṣe pé, o ń ṣògùn. O dẹ̀ ti ń lu discount still náà kò tà. Àwọn tó kó ẹ fíìmù lásán. Èrò máa bò wọ́n báyìí ní bẹ́rò bó ṣúgà. Àwọn yẹn ló lájẹ́ lára. Mo ń sọ fún ẹ pé o ò lè wá nílé ajé kó aṣọ sínú ṣọ́ọ̀bù báyìí kó wá máa ṣe pé ọjà yẹn máa run ni. Rule number 1 yẹn. Ọjà yẹn máa ó rò pé Iyabo tó keep quiet. Ó mọ nǹkan tó ń ṣe. Ó mọ̀ pé ẹnu powerful. Ẹnu ara ẹ̀ ṣọlá pé ló fi bà ti ara ẹ̀ jẹ́. Àwọn tó keep quiet fún ẹ lójú tẹ you think they cannot fight. Frequency on war. Because they know whatever it is they say will come back to them. That is why they left you. Ìwọ nìkan ló ń sọ, it revolves around you. O dẹ̀ tó wá ń ṣe pé níbi tó ti ń taṣọ. Báwo ló ní ṣe láṣọ yẹn ní jìbìtì ẹ tó ní lù ń gbàjọ? Tó ní lù ní 1,000. Look at it, ojú tún ti Adabi. Ilẹ̀ ọ̀gẹ̀rẹ̀ ń jọ yẹn. Ìjọba ṣí àti ilẹ̀ ọ̀gẹ̀rẹ̀ o àti California ó ṣí gbogbo ẹ̀ nídìí. Wọ́n lé ẹ̀dà. Ilẹ̀ ọ̀gẹ̀rẹ̀ tún hijack ìjọba tún hijack ilẹ̀ ọ̀gẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. Nísìn Adabi tún ti lulẹ̀. Ṣé Adabi did not see that these people were not fighting? Kó tó wá máa galavant. Adabi did not see that these people were not fighting. You are just making a fool out of yourself. And I keep telling you, o máa 50 very soon. Tá bá sọ pé ṣọmọdé ló ń dá ẹ láàmú ni. O dẹ̀ máa kígbe pé o lọ́kọ. O wá kó àwọn tí ò lè rajà lọ́wọ́ ẹ̀. Àwọn tí ò ní nǹkan kan ṣe. O wá kó àwọn yẹn mọ́ra. O lè ní problem sí. Ṣé o lè pa àwọn warrior tó jẹ́ pé àti dá 2K problem ni fún wọn? O lè sọ pé o ní problem sí àbí nǹkan kan kò rí láyé. Àwọn tó ti jẹ́ pé aṣọ àlòkù gan-an gbà lọ́wọ́ ẹ̀. Tó jẹ́ pé tọwọ́ ẹ̀ gan-an fẹ́ wá gbà. Àwọn yẹn ló kó jọ. Èsì kò bá àwọn olóríire rìn. Èyàn gbọ́dọ̀ bẹ́yàn gidi ṣe ilé ayé yìí. Tálákà ló kó rọ́ra. O rí bó ṣe ń padà sẹ́yìn ni because súra tálákà ò dáa. Ọlọ́run ti dá wọn ní tálákà. Mo máa ń sọ fún yín. Kí ló ń ṣe láàrin wọn?
múwá ní tiwọn. Ó yá múyàn kò sí ọ̀kan wá nínú kí náà pè nínú warriors yẹn tó rí ṣe tó rí jájẹ ilé ayé. Àwọn èèyàn tó rálẹ̀ lọ́wọ́ ẹ̀ torí pé wọ́n hate Iyabo Ojo ni kì í ṣàwọn warriors. Kò síyàn tó lè mú jáde pé tí nǹkan bá dàgbà tó lè pè àbí kọ́ tiẹ̀ pè ẹ́ kọ́ invite ẹ síbì kan pé most of them kò sẹ́nibọ̀dì tó fẹ́ mọ̀ wọn kò sẹ́nibọ̀dì tó fẹ́ bá wọn ṣe. In fact fake account ló pọ̀ jù lọ dá warriors ni. Wo you never see anything. Sori, do you see how your masters sori wọ́n ṣe ń play game tó ń favour wọn? Do you see how they are playing games and it's favouring them? They are using the word to favour themselves, whereby you are jẹ́ kí word wá against it. Àwọn ò pàṣẹ tí wọ́n ti o, ìwọ ló pàṣẹ tiẹ̀ tí tó focus on their lives. Ṣọlápé, you have not seen anything.